tún máa kí àwọn olólùfẹ́ àti olùgbẹ́kẹ̀lé pé atúnkù ojúmọ́ atúnkù ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí agbèwà àsìnwá lágbára ọlọ́run ọba lẹ́ka òṣèlú lèmi ò ti múṣẹ́ ṣe lóòrọ̀ tòní látàrí bí ètò ìdìbò gbogbogbò bó ṣe ti ń kanlẹ̀kùn báyìí bóko bíbà yóò bá gbé ní irú oko bẹ́ẹ̀ èèyàn máa ń pàtì ní òtẹ́yàn dẹ̀ gbọ́ oko bòmíràn lọ ni òbí tún rè wájú mi lóòrọ̀ tòní kwáńkwá sóòrè o àwọn náà bá tún sọ pé ẹgbẹ́ òṣèlú ADC kò lè gbá àwọn débùtì ayọ̀ kò lè gbá àwọn débùtì ògo wọ́n bá fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. bó bá jẹ́ pé NDC ló gbà lọ lóòrọ̀ tòní èmi náà tajú ká mò ń wo wájú tèmi lóòrọ̀ tòní o látàrí bó ṣe dàbí pé àwọn èèyàn tuntun ń fò fẹ̀rẹ̀ báyìí tó ń di gbádàgbà wọn kó nu ẹgbẹ́ òṣèlú ADC tó lọ ẹgbẹ́ òṣèlú mìíràn àwọn aṣòfin kan eléyìí tó ti pẹ́ jìnnà tó ń di gbádàgbà wọn lọ nu ẹgbẹ́ òṣèlú mìíràn wọ́n wá níwẹ̀ẹ́ kọ́kọ́ sọ ibi ó bá wù ẹ́ ni ó máa rì ibi ó bá wù ẹ́ ni ó máa lọ bí gbìn bá fọ àbáwọn tòun ti ka ọ náà ni o àwọn aṣòfin kan rèé àwọn náà tó fòfẹ̀ láti ìpínlẹ̀ Kánò wọ́n bá Kwakwaso lọ sí NDC. báwọn aṣòfin bá tẹ̀lé Kwakwaso lọ sí ẹgbẹ́ òṣèlú NDC ibi ẹgbẹ́ òṣèlú NDC lèmi náà tún wà báyìí o ọ̀rẹ́ ni ẹja máa ṣe kò sí nǹkan tí a fi ìjà ṣe dákun ẹjọ́ mo bẹ̀yìn mo rọ̀ yín ni bá a ṣe ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yín yìí nítorí bá ní ṣe pẹ̀lú ká máa fokùn bọ́ra wa lọ́rùn ká máa wọ́ra wa lọ sílé ẹjọ́ ẹ dákun ẹjọ́ ẹ jẹ́ kí á jìnà sí o torí pé ìjà tẹ́rí yẹn kì í bímọ rẹ̀ nǹkan tí ò da ló máa bí àìdẹ ti kóòtù dé ká tún wá ṣe bẹ́ẹ̀ ká máa ṣọ̀rẹ́ Peter Obi ó gba gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú NDC níyànjú bẹ́ẹ̀. èyí tẹ́bi dá ń lọ yìí ewu ń bẹ lóko ló ń gẹ́ fún ẹ rẹ̀ ewu mà náà ló náà jẹ́ o sẹ́ẹ̀rí NDC àti ẹgbẹ́ òṣèlú APM tẹ́ gbà pé bí àwọn gan-an ni ọlọ́run òṣèlú wà yìí ewu mà ń bẹ lóko ló gẹ́ ń bẹ o ẹ má gbàgbé wípé ẹni ó bá ilé ti ní káàdì ọmọ ẹgbẹ́ méjì ẹ̀wọ̀n ni èèfi jura. ẹ̀wọ̀n ni èèfi jura. bọ́jọ́ ìní bá ti rí ó ṣeéṣe kí ọ̀la kó má rí bẹ́ẹ̀ o ẹ dákun ẹ̀jọ́ mo bẹ̀ yín ní gbogbo ẹ̀yin èèyàn mi nílẹ̀ Yorùbá wa ilẹ̀ káàrọ̀ òjíire ẹ má mà já sọ̀rọ̀ ìtinú torí pé ìrètí ó ń bẹ fún wa nílẹ̀ Yorùbá ẹ má já sọ ìrètí nù gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. bó ṣe jẹ́ pé ìrètí ń bẹun èmi náà sáré tarẹ́ ṣàṣà mo lọ ọ̀dọ̀ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ṣe ẹ̀tọ́ ìròyìn òmìnira ìròyìn gbogbo ẹ̀ àǹfààní fún àwọn oníròyìn àtàwọn òṣìṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nù. àníṣe rí òmìnira ìròyìn bá a ti ń ṣàyájọ́ òmìnira ìròyìn lágbàáyé òun àjọ serap rèé o mo wo NGA gbogbo wọn ni wọ́n ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ sẹ́ẹ̀rí ẹ dáàbò bò ẹ pèsè ẹ̀tọ́ ẹ jẹ́ kí ààbò tó péye ó wà fáwọn oníròyìn bí wọ́n ṣe ń sàmì sí àyájọ́ àwọn òmìnira ìròyìn lágbàáyé. kò sí nǹkan tó jọ wọn kàn ń parọ́ fún yín ni ẹ má tẹ̀lé wọn ẹ má gbọ́n tí wọ́n sọ torí pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni wọ́n ń gbé káàkiri kò sí nǹkan tó jọ o wípé láàrin ìfẹ̀hónúhàn tó ti wàhálà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè South Africa kò sí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kankan tí wọ́n ti rán lọ sọ́run alákejì ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. ṣé ní ti bí ìwọ́de àbí. níbi tí ìwọ́de. ó dáa bó bá jẹ́ pé orílẹ̀‐èdè South Africa ló gbà lọ́hùn àní ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yin kọ́ àfẹ́yìn ìlú wa àfẹ́yìn ìlú wa tá à ń pè ní xenophobia wọ́n ní bíi 150 ọmọ Nàìjíríà ni wọ́n ti kọwọ́ bọ̀wé báyìí pé ẹ dẹ́kun ẹ̀kọ́ akóńlẹ̀ South Africa àṣemọ́ ẹ jẹ́ a máa padà bọ̀ wá sílẹ̀ bàbá ńlá wa àṣemọ́ eléyìí tá a gbé South Africa yẹn ti tó. ó ti tó èmi ti fẹ́ sórílẹ̀-èdè South Africa mi padà sí apá àríwá ilẹ̀ yìí o àwọn gómìnà bíi gómìnà ṣeré ní apá ìlà oòrùn àríwá ilẹ̀ yìí wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó báyìí wọ́n sọ pé ẹ̀yin báńdíìtì ẹ mọ̀ lọ sọ́ra yín o gbogbo ìdúnkòkò tẹ́ ẹ̀ dún mọ́ àwọn ọmọ wa báwọn tẹ́ ẹ bá jí gbé ó ti tó àwọn òde ní ṣe ìdúnàdúrà pẹ̀lú yín pàápàá bó ti kó mọ́ àjọ gbójú àgàn síra wa àwọn gómìnà ló sọ bẹ́ẹ̀ fáwọn báńdíìtì. ààrẹ Tinubu ẹ ṣeun ẹ dákun ẹ dábọ̀ ẹ tẹ́tí sí tí mò ń sọ yìí o èmi Dèjì Adéyanjú mò ń bá yín sọ̀rọ̀ lóòrọ̀ tòní ṣe é rí àwọn èèyàn láti apá àríwá òun tẹ́ ẹ rò bóyá wọ́n nífẹ̀ẹ́ yín wọ́n nífẹ̀ẹ́ yín ẹ máa lẹ́yìn ẹ̀rọ yìí ẹ máa lẹ́yìn àjàntìlẹ̀. ẹ dákun ẹ ṣọ́ra fún ọ torí pé apanijẹ ìkookò ni wọ́n ṣe ó lè di
agbede méjì ọ̀nà báyìí kó sì yẹ àkàbà máa yín lẹ́sẹ̀ máa fúnra o. ọ̀dọ̀ gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo mórílé báyìí o. gómìnà ti tún ṣe tán o láti tún ṣe ribiribi láti tún ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà mìíràn o. níbi gómìnà ṣe tán láti pèsè àwọn kẹ̀kẹ́ eléyìí tí àwọn tó ṣe pé wọ́n bá gé lẹ́sẹ̀ wọ́n mọ̀ jókòó sí ó ṣe tán láti pèsè fún àwọn tí ó dàpẹ́ tó bíi 1000 kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. àní àwọn mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo jàmáà mùsùlùmí wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n o wọ́n lọ́mọ ẹni èésèdí bẹ̀bẹ̀ káyè lọ sílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì wọ́n ní sẹ́ẹ̀rí nínú ètò ìbò tí ń bọ̀ lọ́nà yìí sẹ́ẹ̀rí Bọ́lá Oyèbánjí òun gan làwọn náà ti ń jókòó àdúrà fún o àti ń bẹ lọ́wọ́ fún ní ọ̀sán àti òru pé kò lè jáwé olúborí ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n rọ̀ka yí à ń bọ̀ wọ́n rọ̀ka yí Kánò. wàhálà mi ló tún rí gbọ́ bọ̀ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ lólùlù ìpínlẹ̀ yìí ní pé àwọn àgbà jẹ̀sẹ́bíọ́lá ní ìlú Òṣogbo Òròkè Àsálà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbójú agan sí abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní kí ló dé àgbẹ̀ tí wèé mọ̀ ṣe gbẹ́ bàbá sọ pé ó wàá sọ pé ògbé ọmọ òye kan lé wa lórí láíláí fún àbàrà ibi tó bá fẹ́ lẹ́mọ̀ọ́sọ ẹ̀ sọ níbẹ̀ ni kí o sọ o. àwọn àgbà jẹ̀sẹ́bíọ́lá nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù tí wọ́n wà nílùú Òṣogbo wọ́n ti jáwé àkíwọ́ fún abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun. àní àrò kódà àní àkọọ́lẹ̀ rẹ̀ wípé àkọlù ìgbẹ̀mẹ́ni ni wọ́n ṣe sí ọmọ Adélékè òun èyí òun tán gbé ń bí rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ó fi ọ̀rọ̀ kan léde ó ló dàbí àṣé ni ìròyìn ọ̀hún jẹ́ pé àwọn ò rí kúlẹ̀kúlẹ̀ wípé wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ lóòótọ́ o. ọ̀dà wọn ní etí tó bá gbà lọ ó yẹ kó gbọ́ àbọ̀ o. ọ̀gá àgbà yányán lórílẹ̀‐èdè Nàìjíríà fún ọlọ́pàá lóòrọ̀ tòní ó ti júwèé lé fún ASP Usman eléyìí tó yìnbọn lùyàn ní ìpínlẹ̀ Delta o àti àwọn 4 mìíràn tí wọ́n lọ́wọ́ ìwà ńlá bíi ọ̀hún amẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n sọ pé kí wọ́n bọ́ sọlọ́run wọn ní tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ agbófinró àwọn ò gbọ́dọ̀ rí wọn bẹ̀ mọ́ wọ́n dẹ̀ tó jẹ́jọ́ ìwà ọ̀daràn tí wọ́n wù. ó jẹ́ àníṣe rí ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ kan olúùlú ilẹ̀ yìí ǹjẹ́ ẹ tiẹ̀ mẹ́pà àwọn náà gan jẹ gbèsè lábẹ́lẹ̀ wọ́n ní pẹ̀lú òbítíbitì owó subsidy is gone táwọn èèyàn ń rù ní kìtìkìtì wọ́n ní ṣe ni àwọn ìpínlẹ̀ kan tún jẹ gbèsè wọ́n ní bí bílíọ̀nù kan dọ́là owó ilẹ̀ òkèrè làwọn ìpínlẹ̀ kan jẹ ẹ̀yin fẹ́ mọ àwọn ìpínlẹ̀ tó tún jẹ gbèsè pẹ̀lú òbítíbitì owó tí ń bẹ́lẹ̀ yìí ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lóòrọ̀. ọ̀dà mo tún padà sí apá àríwá ilẹ̀ yìí bọ́mọ ẹni bá jóore orí àmọ̀mọ́ yàtọ̀ kùn mọ́ ni ẹgbẹ́ yín tẹ̀ ń sọ pé ààrẹ Bọ́lá Tinubu ni òun ló ń fẹ́ kí ilé ẹgbẹ́ òṣèlú alátakò tó kò mọ̀ mọ́ kí sààrẹ Bọ́lá Tinubu àwọn àṣẹ ìtàlákànṣepọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ti ṣe káàkiri tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló fà á tó fi ṣe pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn fi rí mímí wọn rí ọ̀nà tí wọ́n gbégbà mọ́ o àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu ni ò jẹ́ kí ọkàn wọn ó balẹ̀ èmi kọ́ ni mo sọ̀rọ̀ hún gómìnà Zule ti ìpínlẹ̀ Nasarawa ló sọ bẹ́ẹ̀. ṣe rí Peter Obi APC ti fèsì sí bọ́lá ṣe fò fẹ̀rẹ̀ kó nu ẹgbẹ́ òṣèlú ADC ó ní Peter Obi ó ní ilé tí wọ́n bá ti kọ́ kalẹ̀ tí wọ́n bá ti fọ̀ tó mọ́ kànga ló máa sábà láti máa jókòó sí ó ní eléyìí tí ó bá sì ń bẹnu a sì ń bẹ foundation ó ní kò ṣetán láti jókòó kó kọ́lé kan dókè débi táwọn èèyàn ó ti bá gbé ó láwọn eléyìí tó bá ti kọ́lẹ̀ tí iṣẹ́ bá ti parí lórí rẹ̀ nìkan ló máa láyè láti gbé ó ní bí n bá ṣe bẹ́ẹ̀ ni ó ní kí ló tún lè kó nu ADC ó ní ìbájókòó bẹ́ẹ̀ kan jọ forí rọ́ wàhálà tí ń bẹ ń bẹ débi tó ti ṣẹ́gun rẹ̀ kó ní pé yóò ṣàkó ó ní Peter Obi ò ní gangan ṣe. ọ̀dà ẹ dákun ẹ jọ̀ọ́ ibi tí ẹ lé wa dé yìí náà ó ti tó gẹ́ o ṣe mọ̀ wípé bẹ́ẹ̀ èèyàn bá lé kíni náà kan bàbá léwúrẹ́ dé gbẹgbẹgbẹ yóò bójú wo lówó ẹ dákun ẹ jọ̀ọ́ o ibi tí ẹ lé wa dé yìí náà ti tó gẹ́ kò sí nǹkan tó ṣe mí nínú ẹgbẹ́ òṣèlú ADC tí mo fi kúrò ń bẹ̀ o ṣùgbọ́n ààrẹ Bọ́lá Tinubu gangan dákun ẹ̀jẹ̀ bá mi kìlọ̀ fún o kó má tún lé mi débi tá a wà yìí o kó jẹ́ ká kọ́ ilé ẹgbẹ́ òṣèlú NDC bó ti tọ́ àti bó ti yẹ èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn
Peter Obi ló ní kí àwọn gíwá kí wọ́n bá wọn bí ààrẹ Bọ́lá Tinubu bẹ́ẹ̀. ààrẹ Bọ́lá Tinubu. ilé ẹ̀bùn bẹ ìṣèjọba rẹ̀ àtàrẹ. ṣé wọ́n jọ wá pátì kan ni. ó sàní ẹ̀bùn bí ààrẹ Bọ́lá Tinubu. ó dà ààrẹ ti gbọ́ báyìí bó bá jẹ́ ààrẹ ti gbọ́. ẹ̀yin àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà wọ́n tún ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ o. wọ́n dá àṣà yàtọ̀ sí àṣà. wọ́n ṣe gudugudu méje tòun ti yàyà mẹ́fà. wọ́n gbọ́ oúnjẹ fẹ́gbẹ́ wọ́n gbà wò bọ̀. so yóò gbóǹtagì aṣẹ̀rùbàlù kan ní bùbá wọn nípínlẹ̀ Katsina wọ́n rè lọ́bẹ̀ wọ́n sì ẹ̀mí rẹ̀ wọ́n gé ní fanáfọ̀sùn lórí àwọn aṣẹ̀rùbàlù wọ́n gẹ̀mí rẹ̀ ní fanáfọ̀sùn ní ìpínlẹ̀ Katsina. ẹ̀yọ́ ọmọlógún ẹ̀kúṣẹ́ o olùwà ọmọràn yìí ṣe o agbèfún yín. bí ní bá ń jó lóko mọ̀jàlá adélérò. Mọ̀jàlá. a kí wa pé a tún kú ojúmọ́ o a tún kí yín kàbọ̀ sákọ̀tún ètò bíná bá ń jó lóko tí mọ̀jà ló síbẹ̀ tí ó délé tí ó lọ rò òya ọjọ́ àbámẹ́ta rèé tí àjọ ń tàta pín tàǹtàtà pín ṣẹ̀ta sọ pé bí Jésù Kristi Olúwa wá pápá bíbọ̀ ẹ̀ sẹ́yìn á tún láǹfààní láti pàdé ní èní. Olúwa wá ṣe ìpàdé àwa àti yóò tún ṣe lónípẹ̀kí rẹ̀ kí tà tún kóra wa. ẹ mọ̀ pé bójúmọ́ bá mọ́ mọ̀rìwé ayéwé ìlàgbà tuntun ni bójúmọ́ bá mọ́ fúnra àtẹ́lẹsẹ̀ náà tí ó síbẹ̀ tí ó bẹ̀ ẹ̀nà wò bójúmọ́ bá mọ́ fúnra balùwẹ̀ yóò tẹ̀wọ́ gba ọrẹ tirẹ̀ o. ojúmọ́ tó mọ́ wa lẹ́nìí àti eléyìí tí ó mọ̀ wa ní gbogbo ọjọ́ ayé wa fúnra wa náà láti wọ́ gba ọrẹ tiwa o. ọ̀sẹ̀ yìí á san gbogbo wa o gbogbo àwa tá a síkì lẹ́dọ̀ àwa tá a síkì ní fàtà tá a síkì lápò kọ́nà ń kó gbogbo wa san o kí àìsàn kó má fi lé wa ṣe ibùgbé ọ̀sẹ̀ tó tó rẹ̀ ajé kó ya lé gbogbo wa a kí wa pé a kó ojúmọ́ o a tún kó ojúmọ́ a kó ojúmọ́ Mujib Ọlákúnlé photo presenter lórúkọ tèmi. ó dà jẹ́ àtúndé náà nu ẹ bá a sọ fẹ́ni tí ò tí ì jí pé kó jí o torí pé àjímú náà tútù gbòde náà nu àkọ́jẹ oúnjẹ àfẹ̀mọ́júmọ́ tí ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ nù ó ti dé sétí ìgbọ́yín àti ojúwòrán yín àti gbogbo ibi tẹ́ ẹ ti ń gbé gbọ́ wa Abdul Fatah Gíwá dánkẹ̀rìm ló kọ̀ tèmi mú kí wá pé àkó ojúmọ́ òní ọjọ́ ajé ò jẹ́ wa ní o ẹ̀yà ẹja wò òdì kejì káwo ojú ọjà káwo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká sì kíni ká mú tàjérò à ń bọ̀. Alani. Yes. Ó máa kó oríire iṣẹ́ ilé yìí o. Wo bó ti ṣe dúró rekete tí POP rẹ̀ sì ń dán tó sì ń dáni lọ́rùn. Dákùnná bó ló ṣe ṣe. Ó ṣeun ọ̀rẹ́ mi iléeṣẹ́ Olúwatèmídayọ̀ POP Materials Company Nigeria Limited lọ́mọ gbẹ̀mí débẹ̀ o olójà mi tán àwọn ló ń tojúlówó POP materials lóríṣiríṣi kódà original POP cement tún bẹ lọ́dọ̀ wọn ọ̀dà POP tó tójúlówó wà lọ́dọ̀ wọn pẹ̀lú lọ́wọ́ kan tí mo mú ẹnjìníà mi débẹ̀ náà ni wọ́n já mi tán lórí POP materials tó bọ̀rẹ̀ òsìkò pa gbogbo nǹkan tá a nílò là bá lọ́dọ̀ wọn ọkọ̀ tún bẹ láti bọ́ ń bàrà àwọn kó lọ síbikíbi tó bá fẹ́ àwọn aláràtúntà náà sì tún lè kàn sí wọn because wholesale dealer ni wọ́n jẹ́ direct from factory ni iléeṣẹ́ Olúwatèmídayọ̀ POP Materials Company Nigeria Limited òjìnà ìtòsí maternity òkè ẹsẹ̀ náà wà ní nọ́mbà 826 òkè ẹsẹ̀ nílùú Ìléṣà aago 7 òwúrọ̀ sáago 8 alẹ́ òní wọ́n fi ń ṣiṣẹ́ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí o 0903 629 8504 tàbí 081 421 48304 Olúwatèmídayọ̀ ló ń máyọ̀ wá fún gbogbo kọ́lékọ́lé. Ọba ti ṣe yìí náà. Admission. Education is the key. Education is the knowledge. Gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ yege God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ ipò arákejì ìjẹ̀ṣà Ọ̀ṣun state lẹ́ẹ̀ máa mú wọn yín bọ̀. Ilé ẹ̀kọ́ tó máa ti ń ṣàṣeyọrí tí ò lẹ́gbẹ́ nínú ètò ẹ̀kọ́ wọn. Yàrá ìkàwé wọn dára fún ètò ẹ̀kọ́ òde òní. Àyíká wọn fi ni lọ́kàn balẹ̀. Ohun èlò ẹ̀kọ́ wọn wuni jọjọ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́. Bákan náà ni bọ́ọ̀sì bọ̀bìnì wà ń kalẹ̀ fún lílọ bíbọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ètò ààbò tó péye ń bẹ pẹ̀lú. Ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ mọ rírì ẹ̀kọ́. Ẹ máa mú wọn yín bọ̀ fún ìgbaniwọlé sílé ìwé God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ crèche kindergarten nursery 1 to
2 primary 1-5 JSS 1-3 àti SS 1-3 paríkejì ẹni tí God's Hand Bookshop tẹ́tí lè ra textbooks lóríṣiríṣi àti writing notes fáwọn ọmọ yín owó iléèwé wọn ò gájára lọ. God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ ìpò ní arákejì ìjẹ̀ṣà ni wọ́n fi kalẹ̀ sí. aago wọn ni 0806-521-5566 tàbí 0704-157-8499. God's Hand School ilé ìwé tí sọmọdún lóríire lẹ́yìn wà wá. Òkè Gàjòkè Vicinity 95.3 FM Ìkejì Ilé Ìjẹ̀ṣà orí òkè téńté la wà. Mọ̀jàlá Mọ̀jàlá. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn káwá bẹ̀rẹ̀ sí ni máa bó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àkọlé eléyìí tí a ti gbà lórí àwọn ìwé ìròyìn ọ̀hún ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì èmi tí ẹ̀ka òṣèlú mo ti bẹ̀ mú lóòrọ̀ tù ní o wọn ni bí oko bíbà yìí ò bá gbé ni èèyàn gbé oko bòmíràn lọ ni o òrìṣà téèyàn bá dẹ̀ fẹ́ mọ́ sìn téèyàn ti rí ojú ọjọ́ pé irú òrìṣà yìí ò lè gbèmí bẹ́ẹ̀ bá parú òrìṣà bẹ́ẹ̀tì tó bá mú mi bá a láì fi àkúnnámọ̀ àtàtà kò sí nǹkan tí fi ṣèyàn olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ìyẹn Peter Obi àti olùkú rẹ̀ ọ̀rẹ́minú rẹ̀ tí í ṣe gómìnà náà ní ìpínlẹ̀ Kano ìyẹn Rọ́bì Musa Kwankwaso ni àwọn méjèèjì ti forí oko sọ̀ọ́dúnrún wọ́n fi ọ̀jánú kankan sọ̀já báyìí tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ẹni ẹgbẹ́ òṣèlú ADC kò lè gbá wọn débùtì ògo kò lè gbá wọn débùtì ayọ̀ ibi táwọn fẹ́ dé kò lè gbá wọn débẹ̀ o àti pé orí àga tí ààrẹ Bọ́lá Tinubu àti Sẹ̀tìmà tí wọ́n jókòó sí táwọn ń wò ẹgbẹ́ òṣèlú ADC kò lè gbá wọn débẹ̀ nítorí náà o àwọn tí wá di gbádàgbọ̀n síbi mú gbogbo nǹkan táwọn ní ó di wìtì báyìí nínú ẹgbẹ́ òṣèlú NDC tamọ̀ sí Nigerian Democratic Congress ni wọ́n á rọ gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé káwọn jọ ní àfojúsùn ni o fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀jìnmí olóṣèlú méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wá pè yìí ní àná tí í ṣe ọjọ́ ìsinmi nílùú Àbújá nígbà tí àwọn olóyè ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n ń kí àwọn káàbọ̀ pé ṣé dáadáa rẹ̀ débò ní sọ́kò ìjẹ́po yín o ẹ káàbọ̀ àti ń retí yín wọ́n ń ba Peter Obi lọ́wọ́ wọ́n ń ba Kwankwaso lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń rẹ́rìn síra wọn lẹ́yìn náà ni wọ́n bá ṣe ìforúkọsílẹ̀ tí wọ́n dẹ̀ fún wọn ní káàdì pé lóòótọ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú NDC ní Obi ni ó kéde ọ̀rọ̀ yìí lẹ́yìn tí ó kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tó darapọ̀ mọ́ nínú oṣù kejìlá ọdún tí ó kọjá nígbà tí wọ́n bá ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ àti adarí ẹgbẹ́ òṣèlú NDC sọ̀rọ̀ wọ́n sọ pé sẹ́ẹ̀rì báyìí ẹ dákun ẹ jọ̀ọ́ àjẹjọ́wọ́ kẹtẹ rí yẹn ò mọ̀mọ́ gbẹ́rù dórí o ká fi ọ̀tún ká fi rí àlàáfíà ṣébó náà ni yóò jẹ́ kí ọwọ́ mọ́ alákọ̀ọ́kọ́ náà ẹ̀yin adarí ẹgbẹ́ òṣèlú NDC mo dúpẹ́ pé òkun torí pé bá a bá ṣe ni lóore ọpẹ́ làádọ́ ni o ẹni tá a dẹ̀ ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ọmọ ṣẹ́bẹ̀ ogbégidínà ẹgbèje nìyẹn o mo dúpẹ́ pé ẹ̀fà ìgbẹ̀mí àti Musa Kwankwaso tọwọ́ tẹsẹ̀ ṣẹ́ẹ̀rí òkè náà ni lógò tá a gbé wa tí í ṣe Obi Kwankwaso àdèmọ̀ pé ẹgbẹ́ òṣèlú yìí ti ṣe NDC yóò gbé wa débi tá a fẹ́ yóò gbé wa débùtò ayọ̀ ṣùgbọ́n nítorí náà n tó bá ní ṣe pẹ̀lú ìjà àbí ká máa sọ pé kìnnì kan ẹja fọwọ́sowọ́pọ̀ ni o kí ìjọba tó wuyì kó lè kan tó lórí àti tẹlẹmù. ó dá ó ṣeun bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ìdarapọ̀ Obi tó ti Kwankwaso sínú ẹgbẹ́ òṣèlú NDC náà aṣòfin àpapọ̀ kan mò ń wò wájú mi oníṣáájú ètò ìbò gbogbogbò tọdún 2027 eléyìí tí ó wà ńlẹ̀ yìí níṣẹ́ ni aṣòfin ọ̀hún tí dígbàdàgbà rẹ̀ náà kò nu ẹgbẹ́ òṣèlú ADC o níṣẹ́ ni ṣé wọ́n ní àníkún báyìí ni àkín ajérò nípínlẹ̀ Èkìtì Yusuf Umaru Dati ni wọ́n pòkọ arákùnrin ọ̀hún tó sì ní òun gan ní sojú ẹkùn ìdìbò àpapọ̀ Kora Mondobi Gurum Malam èyí tó jẹ́ ẹkùn ìdìbò àpapọ̀ ní ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí wọ́n ló ṣe kọ̀wé fipò rẹ̀ ńlẹ̀ kó nu ẹgbẹ́ òṣèlú African Democratic Congress báyìí ṣé nínú ìkọ̀wé fipò ńlẹ̀ kan lẹ́tà kan jàrànjàrà ló máa kọ ní 30 ọjọ́ oṣù kẹrin ọdún tá a wà yìí ní eléyìí tí ó kọ sí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí ń bẹ ní wọ́ọ̀dù Tanawa ní ìjọba ìbílẹ̀ Kora ní ìpínlẹ̀ Kano tá aṣòfin ọ̀hún sì ṣe lálàyé pé lóòótọ́ lódodo ìkọ̀wé fipò múlẹ̀ ni ó bẹ̀rẹ̀ lójú ọ̀gán nínú ìwé ọ̀hún eléyìí tí wọ́n kà wọ́n mọ̀ kọ́ nílò tó pé òun fẹ́ sọ fún yín o gbangba wípé
ajá tòun ìsọ́lé méjì pọ̀ lẹ́ẹ̀kan dondo wípé òun kọ̀wé fipò òun lẹ̀ o kó nu ẹgbẹ́ òṣèlú ADC pé ò ṣe mọ́ òun sì ti bẹ̀rẹ̀ wípé ní báyìí lódodo ẹ̀ lè pìpàdé ADC yálà ní inú ilé ní ìta gbangba wọ́ọ̀dù tàbí ti ìpínlẹ̀ àbí ti àpapọ̀ bó sì jẹ́ ti constituency ẹkùn ìdìbò wípé ẹ̀ lè rí òun bẹ́ẹ̀ mọ́ torí pé òun ò ṣe mọ́ lórí tó òun kọ o ó wá ní fún ìdí yìí ó lóun ṣàdúpẹ́ òun dúpẹ́ pé òkun lórí àǹfààní àti àwọn ọlọ́kanjọ̀kan èrè jẹ tóun ti rí láàkó tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún oníbàyìí o ibi ọ̀gá òun bá lọ náà lòun náà fẹ́ lọ òun tún di gbàdàgbà máa bá lọ síbi tó ń lọ. ok inú ẹgbẹ́ òṣèlú NDC lèmi náà wà ọ̀dọ̀ Peter Obi ni mo tún rí lé o Peter Obi rè o òun rawọ́ ràbẹ̀ lóòrọ̀ tòní mo ní Peter Obi sí òsì yọnu ló bá ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NDC náà ni òun rawọ́ ràbẹ̀ sí o ẹ dákun ẹ jọ̀ọ́ àìtí kóòtù dé ká tún wá síbẹ̀ ká mọ̀ ṣọ̀rẹ́ o nítorí bá ní ṣe pẹ̀lú pé àtòkùn bọ́ra wa lọ́rùn a máa wọ́ra wa lọ sí ilé ẹjọ́ ẹ jẹ́ ká jìnnà gédé gbèsè ẹ dákun ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ni o ṣẹ́ẹ̀rẹ́ bí àwa ṣe ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yín yìí nítorí bá ní ṣe pẹ̀lú gbọ́ngbọ̀ngbọ́n eléyìí tó bá tiẹ̀ léwu kó ti wà nínú ẹgbẹ́ òṣèlú ìtẹ́lẹ̀ ẹ jẹ́ kó parí o torí pé ahọ́n àtẹnu wọ́n máa ń parí ẹ̀ ní gbogbo tínú bá ń bí ẹ jẹ́ ká lọ kó ìbọn àdá gbogbo nǹkan tí inú fi ń bí wa ẹ jẹ́ ká lọ gbé sẹ́gbẹ̀ẹ́ kan ká wá ṣọ́ra wa ní ọ̀kan ṣoṣo torí pé àjèjì ọwọ́ kan tẹ́ rí yẹn kò mọ̀mọ́ síbẹ̀ kò gbẹ́rù dórí o ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan Òbí ló pèpè yé nínú fọ́nrán fídíò kan eléyìí tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ní àná tí ṣe ọjọ́ ìsinmi lẹ́yìn tí òun àti ọ̀rẹ́ rẹ̀ ìyẹn Musa Kwakwaso tí wọ́n di gbàdàgbọ́n bọ́ sínú ẹgbẹ́ òṣèlú NDC àtìgbà tí wọ́n fún wọn ní ìwé ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú NDC Òbí ló wá rọ̀ wọ́n pé ẹ dákun ṣe é rí ìṣọ̀kan ó ní mò ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú NDC yìí o nítorí bá ní ṣe pẹ̀lú ìjà abẹ́lé ẹ jẹ́ ká yàgò fún ẹ dẹ̀mọ́jà wọ́ra wa lọ sílé ẹjọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ìjà ọmọ dọ́là orúkọ ló ń sọ ni bá a bá ti ń wọ́ra wa lọ ilé ẹjọ́ ẹgbẹ́ òṣèlú tó ń lọ dọ́là lọ́wọ́ lórílẹ̀‐èdè wọ́n tún máa yọ̀ wá ni o torí pé mímọ́ wọ́ra wa lọ sílé ẹjọ́ ilé gangan ló máa ń pagidínà ẹgbẹ́ òṣèlú àti pé ó máa ń mú ìfàsẹ́yìn bá ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ni lọ́rọ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú NDC yìí ẹ yàgò fún ilé ẹjọ́ ẹ má gbéra wa lọ ilé ẹjọ́ ẹgbẹ́ òṣèlú yìí ẹ jẹ́ ká jọ kọ́ kó di igi àlọ́yè ní orílẹ̀-èdè Nàìjíríà ni o rí níbí báyìí ké ètò ìdájọ́ wa mọ̀ ó ti di bó ṣe lóhùn ọ̀dà lẹ́ni o bá a bá wọ́ra wa lọ ilé ẹjọ́ ilé yìí kò dẹ̀ ní jẹ́ kí àfojúsùn wa kó jọ pàápàá bó ti kó mọ́ ló bá ti léwu kó pọ̀ tó bó bá ṣe léwu kó kéré mọ́ gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹjọ́ àbí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ rí i pé ó yanjú o torí pé àfojúsùn tèmi ni pé ká kó orílẹ̀-èdè Nàìjíríà ká yí orílẹ̀-èdè Nàìjíríà ká sọ gbogbo àwọn ẹ̀ka orílẹ̀-èdè yìí bí ìgbà téèyàn bá ń sọgbá mo fẹ́ kó ṣe pé ọmọ tí ò mọ̀ èèyàn yóò di èèyàn láì ṣe pé ó bá mọ èèyàn kankan àfojúsùn mi lórílẹ̀‐èdè Nàìjíríà ni o that is to say child of nobody can be somebody without knowing anybody ohun tá a fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. ó dá ó ṣeun àní ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ gan ewu nínú ẹgbẹ́ òṣèlú NDC tó ń ti APM báyìí látàrí bí wọ́n ṣe sọ pé ẹnìkan tó jẹ́ olùgbaninímọ̀ nípa ọ̀rọ̀ òfin wọ́n ní ó ṣeéṣe o kí ẹ̀wọ̀n kó máa rùn mú rẹ̀ báyìí nítorí pé wọ́n ní ó mà ti jẹ́ ọmọ ẹgbẹ́ tó sì ní káàdì ẹgbẹ́ méjì o wọ́n ní bí ṣe ń jẹ nílé NDC náà ní jẹ ní APM gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC tó ń ti Allied People's Movement APM wọ́n ní àwọn méjèèjì báyìí ló dàbí pé dúkù wàhálà ọ̀rọ̀ òfin mìíràn ó tún lè rú yẹ nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni tó jẹ́ adarí lẹ́ka ìmọ̀ òfin fún ẹgbẹ́ ọ̀hún lápapọ̀ ilẹ̀ wa Nàìjíríà èyún amòfin Ruben Ugwuaba gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ̀sùn kàn án wípé arákùnrin ó mà ti ní káàdì ọmọ ẹgbẹ́ méjì bí ṣe ń bẹ nínú NDC gẹ́gẹ́ bí olùbádámọ̀ lọ́rọ̀ òfin náà ní tún ṣe bẹ́ẹ̀ o nínú Allied People's Movement APM gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí mọ̀jàlá tó rù wá láwọn ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tó ṣẹ́ṣẹ́ yọ sórí igbá lọ́rọ̀ tòní bó ṣe fi yé ni wọ́n ní àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n rí lópin ọ̀sẹ̀ tí ó lọ yìí ni wọ́n rí Ugwuaba wípé arákùnrin
òun gan lẹni tí ń so ọkọ̀ lẹ́ka òfin fún NDC wọ́n ló tún ṣe bẹ́ẹ̀ fún ti APM gẹ́gẹ́ bí iléeṣẹ́ elétò ìdìbò bó sì ṣe fi léde wọ́n ní ìwọ tó bá ṣe fẹsẹ̀ gan ní àfíjì rẹ̀ wọ́n ní o lè lọ gba ìkànnì wẹ́bsáìtì ti INEC kó gba bẹ̀ẹ́ lọ èyí nǹkan ní orí ẹ̀rọ káyélujára rẹ̀ kó lọ sí www.inecnigeria.org wọ́n ní kó gbàbẹ̀ lọ wọ́n ní tó bá ti wá dé gbàbẹ̀ lọ sẹ́ wọ́n ní ó jẹ́rìí sí pé Igwe bàbá yìí lórúkọ rẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí olùgbaninímọ̀ lóró ètò òfin fún ẹgbẹ́ òṣèlú méjèèjì láàkó tí ó ń fèsì Julius Ohandowesi ni ó fi ọ̀rọ̀ náà ló fi léde nínú ìwé ìròyìn ojoojúmọ́ látẹ̀jáde tó ń fi léde o lọ́jọ́ àìkú níbi tó ti sọ pé Igwe àbáyé pẹ̀lú bó ṣe ní káàdì ọmọ ẹgbẹ́ méjì ní ilẹ̀ wa Nàìjíríà ó máa jẹ́ nǹkan tó léwu o ó sì burú jáì fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó tún lè kó ẹgbẹ́ òṣèlú méjèèjì sínú ìláìlo mìíràn tún lè léyìí jẹ́ o wọ́n ní èyí gan ó sì ní ewu gan èyí fẹ́ ṣe gan ní áfíìtì rẹ̀ ẹ̀rí lọ ṣe àbẹ̀wò sáwọn ojúkò ibi tá a fi ìròyìn rẹ̀ léde ẹ̀rí ń bẹ̀. lórí ọ̀rọ̀ Peter Obi náà tún ni o Peter Obi tún rè lóòrọ̀ tòní o ló mọ̀ ń rawọ́ ràbẹ̀ ló ń fi ìkúnlẹ̀ àtòǹtì ìdọ́bálẹ̀ bẹ́ẹ̀ Peter Obi ló ń rawọ́ ràbẹ̀ o ó ní ọ̀dà báàrẹ̀ Bọ́lá Tinubu ò bá gbọ́ o kí Gíwọ́ dákun kó bóun lọ ṣe Aso Rock láti lọ sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé òun ti fẹ́ gbé òṣèlú ADC sílẹ̀ o ẹgbẹ́ òṣèlú NDC tó ń wá wà ká ààrẹ Bọ́lá Tinubu kó dáhùn kó jọ kọ́ mọ́ tẹ̀lé òun débẹ̀ o káàrẹ Bọ́lá Tinubu kó mọ́ ẹjẹ́ kó máa mú nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí ṣe ẹgbẹ́ òṣèlú APC o Peter Obi olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ó ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní pàápàá jùlọ ẹni tó ṣe pé òun gangan ni dírẹ́fà awakọ̀ ìjọba àpapọ̀ lẹ̀ tí ṣe Àkànbí ọmọ olódò ọkọ̀ Olúrẹ̀mí ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó dáhùn kó jọ kó dákun eléyìí tó tẹ̀lé òun ti tó gẹ́ kó padà lẹ́yìn òun o kó má tún tẹ̀lé òun dé tó bá ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú NDC kó tiẹ̀ mọ́ dà sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú NDC pàápàá bó ti kó mọ́ wọ́n wá ń bi Peter Obi léèrè pé bó ní kí ló dé ṣe bẹ́ẹ̀ gbé òṣèlú APC làárẹ̀ Bọ́lá Tinubu wà wọ́n jà nílé kínní kan bó ló ṣe kan kínní ó ní sẹ́ẹ̀rì ààrẹ Bọ́lá Tinubu gangan òun ló dá wàhálà sílẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ní Labour Party tóun ti kúrò owó ààrẹ Bọ́lá Tinubu ọ̀mọ́bẹ̀ o ní ẹgbẹ́ òṣèlú ADC táwọn ti kúrò ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gangan ló mọ̀ọ́mọ̀ gbin wàhálà sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ṣùgbọ́n àwọn á ti fi àwọn ẹgbẹ́ òṣèlú yẹn sílẹ̀ báyìí o kán dáhùn kan jọ kán jẹ́ kí àwọn rí mímú o kán fi àwọn lọ́rùn sílẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC yìí àwọn fẹ́ kọ́ dáadáa ni tó dẹ̀ ṣe pé igi rẹ̀ táwọn ti gbìn báyìí àwọn fẹ́ kó di igi àlọ́yè lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àfojúsùn òun dẹ̀ ni pé kí òun yọ ìṣe òun òsì kúrò ní ọrùn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà o ó ní ìdí nìyẹn tó ń fi padà sínú ẹgbẹ́ òṣèlú NDC báyìí torí pé gbogbo ẹgbẹ́ òṣèlú tóun ti wà láyé báyìí wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan lómi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lògbòlògbò ó ní òun ń bẹ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní kọ́ńdáhùn kan jọ o kí wọ́n bí wọn ò bá gbàgbé wípé lọ́dún 2023 òun díje dípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ó ní ẹnì kejì òun ti ṣe Rọ́bì Musa Kwankwaso òun náà díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú mìíràn ó ní wọ́n dẹ̀ mọ́ gudugudu méje tó ń ti yà mẹ́fà táwọn ṣe ń gbà náà lọ ṣùgbọ́n èyí ti dìtàn eléyìí táwọn wá ń bẹ̀ lénìí kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kó fi àwọn lọ́rùn sílẹ̀ o kí wọ́n bu ọlá kí wọ́n bu ọwọ̀ kí wọ́n bu iyì fún ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ààrẹ Bọ́lá Tinubu rí ẹ lọ bá wa bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ wàhálà kẹ́kẹ́ àyànfẹ́ nínú ẹgbẹ́ òṣèlú NDC. ayin ìwọ gan ni ìṣòro ara rẹ ó ṣe é máa ní a máa bẹ ààrẹ bó ní aṣèwádìí ààrẹ ìwọ fúnra rẹ ni ìṣòro ara rẹ torí ìdí rẹ ò mọ́lé ni ìdí rẹ ò mọ ojú kan ọkàn máa sáke láìsí òkété tí ń da léke lóṣooṣù. bọ́kọ bíbá yóò bá jọ ní bẹ́ẹ̀ yóò jọ kó bomi lọ. bó bá ti dá bẹ́ẹ̀ kó máa bá lọ. àní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló ti ní kí Peter Obi ó padà pé òde aṣọ lóró wípé gbogbo ọ̀rọ̀ tí ń sọ̀hún wípé ó kàn ń sọ ọ́ sí àpárá rẹ̀ lásánlàsán ni o ẹ̀yin wọ́n ní àjàlá ta ń nà wọ́n ní ṣèbí ìwọ ni wọ́n ní tàdé òwe pé ó gan fúnra rẹ̀ gan ní ìṣera ìtorí pé kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ báyìí abẹ́ ẹ̀fọ́ ní gbé o wọ́n ní tẹ́ ẹ bá rí kankan yín tani ń dì í tí òjò orí léjì jókòó wọ́n ní kó bira rẹ̀ léèrè pé bó o lo ṣe jókòó gan tí kọ̀ọ̀kan fi ń ta ọ́ wọ́n ní kẹ́ ẹ bí Peter Obi lé bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress òun náà ní sọ̀rọ̀ lóòrọ̀ tòní pẹ̀lú bá ṣe ń bẹnu àtẹ́lu ẹni tó jẹ́ elérògbà ìdíje sí ipò ààrẹ lábẹ́ àṣẹ
ẹgbẹ́ òṣèlú labour ní 2023 láti ìgbà náà sẹ́mi oyè ẹgbẹ́ tó tuntun lọ àwọn ẹgbẹ́ òṣèlú apc ní béèrè bẹ́ẹ̀ o kìí ṣe mi ò lè dáṣẹ́ oúnjẹ torí ké wọn ò fi rán àmọ́ inú tí ń bẹnu wérò tí mọ̀jàlárù wá lèmi náà ń nà síbẹ̀ náà bẹ́ẹ̀ sétí gbọ́ ọmọ aráyé lóòrò tòní gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé ni wọ́n ní iṣẹ́ tó wá rí wọ́n ní Peter Obi ló tún di gbádàgbà rẹ̀ ló tún wá ní rárá ibi tóun tún wá lọ báyìí ni NDC lòun tún gbàdọ̀ pé bẹ́ẹ̀ gan lọ́lọ́run òṣèlú wà o wọ́n ní iṣẹ́ wá rí ẹni tí ń dá lékì láìsí òkété tíṣà ń dá lékì gbogbo ìgbà wọ́n ní kò ṣe tán láti mú ẹgbẹ́ òṣèlú kan kẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ wálẹ̀ kó dúró wọ́n níbi símẹ́ǹtì gbẹ́dúnlẹ̀ gbà lòun fẹ́ máa bá sí wọ́n ní kínní kan rí kínní kan ọ̀pọ̀lọ́ rẹ̀ rí bi tí ilẹ̀ tuntun bá sí wọ́n ní tí ń ṣe kí ganu wọ́n ní ká ní ó jẹ́ èèyàn kan tó ní ìfaradà fún ẹgbẹ́ ni pé kẹ́gbẹ́ ó dàgbà sókè kó ní ìtẹ̀síwájú lójú rẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ipò tí ń wá kíun gan nílé lójú rẹ̀ wọ́n ní ìbádẹ́ ní sùúrù kó wá ẹgbẹ́ kan tí ó mú ẹsẹ̀ rẹ̀ ró dáadáa tóun náà yóò di bàbá ń bẹ̀ wọ́n lélẹ̀ tó ń dalé kì í wọ́n ló bá yá ó wà máa ní pẹ́pẹ́ so ẹ bá ẹ bẹ̀ ààrẹ o ẹ má bẹ̀ ààrẹ o ẹ ṣe gbá o ẹ ṣàwo ẹni ń dò sì jẹ́ pé ìwọ gan fúnra rẹ kòkòrò tí ń jẹ̀fọ́ rẹ abẹ́ ẹ̀fọ́ rẹ ní gbé o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo gbogbogbò nínú ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa Nàìjíríà Felix Moka gẹ́gẹ́ bí ó ṣe ṣe lálàyé nínú ọ̀rọ̀ rẹ̀ kan èyí tó fi léde ní ìkànnì X ó mà ṣe é lálàyé o ṣé ìkànnì X yìí ta kò bá gbàgbé ní gbogbo wa mà sí Twitter tẹ́lẹ̀ nítorí sì dé pé ó gbàbẹ̀ lọ lọ́jọ́ àìkú àná ó lọ tún pẹ́ẹ́rẹ́ ọ̀rọ̀ ó ní ẹ bá ń béèrè ní ọwọ́ Peter Obi ìlànà gan wo gan ló ń fi ṣòṣèlú gan tiẹ̀ bó ló ṣe fẹ́ ṣe é nínú ìlépa rẹ̀ fọ́dún 2027 nílẹ̀ wa Nàìjíríà tó lóun ó kópa nínú ètò gbogbogbò mọ́kà ẹni tí ó ṣàpèjúwe Obi gẹ́gẹ́ bí ẹni tó ti bá ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú jẹ tó ti bá ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú mu nílẹ̀ wa Nàìjíríà tẹ́ fi mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance abda tó tẹ̀sẹ̀ pé òun gan-an ló fi ṣe gómìnà nígbà ní ó ní ẹ̀tún wáwọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó lọ bẹ̀ ó lọ sí LP Labour Party ó lọ bẹ̀ ó ní African Democratic Congress ó lọ bẹ̀ ó tún wá níwẹ̀ẹ́ èyí wọn ò tún tẹ́ ẹ lọ́rùn báyìí NDC ló tún wá kù ó níwẹ̀ẹ́ ó ní ṣé àwa sọ pé yẹ̀kẹ́ ní ṣe irú ẹni báyìí àbọ̀ ń fúnra rẹ̀ gan-an ní ìṣera rẹ̀. ok jẹ́mi náà tó sáré ju eléyìí mọ́ lóní fẹ́rẹ́ńjọ́ kí n gba ọ̀dọ́ onímọ̀ ẹ̀rọ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ o gómìnà ti sọ̀rọ̀ o ó ní bí èní ṣe rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀ o nítorí náà ẹ má jẹ́ ká sọ ìrètí nù o torí pé ìrètí ń bẹ wípé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ ọ̀la tó dáa ni àti pé ilẹ̀ Yorùbá wa ilẹ̀ káàró òjíire ìrètí ń bẹ fún gbogbo ilẹ̀ Yorùbá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti sọ bẹ́ẹ̀ pé ìrètí ọ̀tún bẹ fún gbogbo ilẹ̀ Yorùbá nígbà tó ń sọ̀rọ̀ lánàá níbi ìjáwé oyèlé arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ olóyè Olúfúnṣọ́ Amósùn lórí o gẹ́gẹ́ bí yèyé Mọ́remí Oòduà ti ilẹ̀ Ilé-Ifẹ̀ níbi tí ojúmọ́ tí wọ́n wá sílé ayé náà fi olórí ayé ọba Ọ̀nìrìṣà tilẹ̀ Ilé-Ifẹ̀ ìyẹn ọba ọ̀dẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájádì second gómìnà Mákindé ṣàpèjúwe àkójọ wọn ní ààfin olórí ayé pé gẹ́gẹ́ bí eléyìí tí ó fi hàn gbangba wípé ìṣọ̀kan ó dẹ̀ tún wà ní ilẹ̀ Yorùbá o ó ní ìwúrí dẹ̀ wá o àṣà wa náà ó dẹ̀ rí i pé ó wuyì púpọ̀ nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń sọ pé Yorùbá o Yorùbá o ẹ mọ́ sọ̀rọ̀ tí ò dá sílẹ̀ Yorùbá o torí pé ìrètí ọ̀tun ó ń bẹ fún gbogbo ilẹ̀ Yorùbá àdẹ̀wà ní ìṣọ̀kan inú mi dùn ayọ̀ mi kún o pẹ̀lú bẹ́ẹ̀ mi gan ṣe fojú gan ní ètò eléyìí tí ó wáyé lẹ́nìí láàfin olórí ayé Ọ̀nìrìṣà tilẹ̀ Ilé-Ifẹ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé bí wọ́n ṣe gbé oyè ọ̀hún jáwé oyè ọ̀hún lé yèyé Mọ́remí lọ́wọ́ ìyẹn Olúfúnṣọ́ Amósùn ìyẹn aya gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n jáwé oyè lé lórí o tó náà dẹ̀ wá kí pé ó kú oríire o ó kú àṣẹ ìta alákàṣepọ̀ gẹ́gẹ́ bí ó ṣe ti tún ṣe pé ó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ nígbà ládùúrà fún pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìpẹ̀ nínú àlàáfíà nínú òye àti nínú ìdásí ọmọnìyàn wọ́n fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn mi ní ilẹ̀ Yorùbá o eléyìí kò ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC àbí PDP o ọ̀kan ṣoṣo náà ni wá ẹ jẹ́ ká máa ṣera wa ní ọ̀kan lọ torí pé ìrètí ọ̀tun
ó ń bẹ fúnlẹ̀ Yorùbá. ó dáa bí ìrètò ọ̀tún ṣe ń bẹ fún ilẹ̀ Yorùbá òun jáwọ́ òdì kejì káwọ́ iṣẹ́ tí ń bẹ ń bẹ̀ kásáré jẹun pápápá torí àlọ́ òun gbèsè. ébà ìrẹ́lá kàǹkà